mo tún kí wa o mo kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí. ẹ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas tí gbogbo èèyàn ń pè ní olùkọ́ àgbà. ìlú Ìbàdàn la tó wà ní ọ̀sẹ̀ yìí ìta sì fẹ́ ṣàlàyé fún wa tá a fẹ́ fi hàn wá iná nílé akọni alágbára akíkanjú ènìyàn tó ṣe yí pé orúkọ rẹ̀ mi gbogbo ilẹ̀ Yorùbá títì nígbà tí ń bẹ láyé ó sì wà lára àwọn tó jà fitafita fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá òun náà ni Ààrẹ Ọ̀nà Kakanfò Olúyẹdùn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá Ìlọrin. tá a bá sọ̀rọ̀ nípa Olúyẹdùn nílùú Ìbàdàn nǹkan kan bẹ tí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wípé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá Ìlọrin tó gbajúmọ̀ tó lágbára wọn ò mọ̀ pé òun ló bí Olúyẹdùn òun sì ni àkọ́bí rẹ̀ á gbọ́ nǹkan o ṣùgbọ́n àwa tí a bá wà ní ẹ̀yìn odi ìlú láti wá sílé Olúyẹdùn bóyá fún ìbéèrè àbí àlàyé mọ́sálásí Jímọ̀ ńlá ilẹ̀ Ìbàdàn ni à ń wò yìí ní ọjà ọba eléyìí tá à ń wò yìí tàbá wá ò tàbá ti dé mọ́sálásí ńlá Jímọ̀ ọjà ọba òní náà rí pé ọjọ́ ẹtì ọjọ́ Jímọ̀ náà la wà yìí. ilé Olúyẹdùn ìní ń bẹ ní ọwọ́ ọ̀tún àti wọ inú mọ́sálásí ọjà Ìbà ni o a rí pé àṣìṣe ráńpẹ́ kan bẹ́ẹ̀ kì í ṣe ọjà ọba ọjà Ìbà ọjà Ìbàdàn lọjà yìí kọ́kọ́ ń jẹ́ tẹ́lẹ̀ nígbà Lábọ́sìdé tó di bàbá àṣàlẹ̀ Ìbàdàn a tún pè ní ọjà Lábọ́sìdé àmọ́ lẹ́yìn ìgbà tí Lábọ́sìdé lọ tán tí Ìbà Olúyọ̀lé tí Olúyọ̀lé di Basọ̀run Ọ̀yọ́ tá a tún pè ní Ìbà tó sì mú ògo bá wá bàdàn ìlà wa sọ di ọjà Ìbà àmọ́ Olúyẹdùn á gbọ́ nǹkan tí a gbọ́ ní nípa Olúyẹdùn Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ ilẹ̀ Ìbàdàn ẹ máa bá wa ká lọ. lẹ́yìn ìgbà tí a ti fi àbáwọlé ilé Ààrẹ Ọ̀nà Kakanfò Olúyẹdùn tá a ti fi hàn wá a ti wá wà nínú àgbàlá inú ilé Olúyẹdùn ilé ńlá nílé Olúyẹdùn ní ilẹ̀ Ìbàdàn o ilé tó tóbi tó sì lókìkí tó sì lórúkọ ni kò sí nínú ìwé ìtàn ilẹ̀ Ìbàdàn kan tí èèyàn lè rí àbí ìtàn ilẹ̀ Yorùbá tí orúkọ Ààrẹ Olúyẹdùn kò ti jáde bàbá wa tí à ń wò yìí àwọn ni bàbá àgbà nílé olóyè Olúyẹdùn Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá wa ẹ bá wa kí àwọn èèyàn tí ń wò wá káàkiri àgbáyé. ẹ̀yin ọmọ ìyá mi tí ń wò wá káàkiri àgbáyé Ọlọ́run ó jẹ́ àríra wa pẹ́ o. àṣẹ o. nítorí pé ibi tá a wà yìí gbọ̀ngàn Olúyẹdùn Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Ìbàdàn ni ní ọ̀gángan bíi tí mo sì dúró yìí sí gan-an ibẹ̀ ni yàrá rẹ̀ wà. ibi ọ̀gángan bíi ni yàrá Olúyẹdùn wà ibi tí àbá wa ń sọ fún wa ní ẹwọ́ bíi tí a kọ̀ yìí sí yàrá Olúyẹdùn ni o tí kò bá yé wa bàbá wa ẹ máa bá wa tẹ̀síwájú. tó jẹ́ pé yàrá náà béèyàn bá wọ̀ kó gbajú bẹ́ẹ̀dì ńlá téèyàn ó gbé sínú ilé tí ó sì jókòó káwá wípé odidi baálẹ̀ ìlú ibi tó ń gbére pẹ̀lú nǹkan tí sì fi ṣe agbára ó sì wà bẹ́ẹ̀ kábíyèsí rẹ Ọlọ́run èèyàn ńlá ni o. bàbá wa a gbọ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò Olúyẹdùn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá Ìlọrin ni àti pé gbà mo dé Ìlọrin irú làtẹ ẹ̀kọ́ náà làwọn aráalé Àfọ̀njá Ìlọrin ń kọ. bó ṣe rí nu kódà ní ìgbà tèmi náà wọn ní gbọmọ ọjọ́ ṣòkòtò yọ ọjọ́ kíjìpá. ẹ pẹ́ fún wa bàbá. ọmọ tí Àjànàkú bá bí ṣe é mọ̀ fóònù ọmọ ṣẹṣẹ rí. bẹ́ẹ̀ ni. gbọ́ Ọlọ́run ní bí Nàìjíríà ó ṣe dé èmi ọmọ rẹ̀ náà wà lọ́jọ́ yìí mo lọ ṣe ológun. ẹ̀jẹ̀ inú ẹ̀jẹ̀ ló wà bàbá. bẹ́ẹ̀ ni kódà mo ṣe takuntakun méje èmi àti bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ lájọ wọ Port Harcourt. nígbà ogun abẹ́lé. nínú ogun abẹ́lé gbọ́ sí jẹ́ pé GOC lòun àwa wá jà ní kó tó di pé wọ́n locate mi sí ibi tó le tí Adékúnlé ti kú tí wọ́n ń pè ní apá 1 apá 2 apá méje ni ká fẹ́ fi gbàlú Òwèrì ibẹ̀ la wà ó sì jẹ́ wípé odidi ọdún kan ní 1967 tí Adékúnlé fi jà ń bẹ̀ àgbàjú apá 4 lóde. bàbá wa torí àwọn èèyàn tí ń gbọ́ wa káàkiri àgbáyé bàbá a gbọ́ pé wọ́n ní Olúyẹdùn òun ni àkọ́bí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ṣé ẹ̀yin àti àwọn aráalé Àfọ̀njá l'Ílọrin ṣé ìbáṣepọ̀ sì ń bẹ pẹ̀lú yín dòní olónìí. kódà
bó tilẹ̀ jẹ́ wípé Ìbàdàn tí bàbá wa bí àwọn bàbá tó bí àwa sí táwa náà ti á di Ìbàdàn sí iná àwọn bàbá ń sọ fún wa wípé bàbá ńlá wa o ọmọ Ìlọrin ni o. nígbà èmi náà wá dé Ìlọrin kódà ojú ọjà ni wọ́n ti rí mi ṣe wípé nígbà wọ́n rójú yín nígbà wọ́n rójú mi pé ara wa rèé. bí wọ́n ṣe mú mi dé ìdí àpẹ ibi wọ́n ti ilé bàbá wa tí wọ́n ní Àfọ̀njánù bí mo ṣe mọ bẹ̀rù. tó ẹ̀yin èèyàn àárí tèmi bá ń ṣètò mo máa ń sọ pé méjà sí ẹlẹ́yàmẹ̀yà ọba àjẹ́ Ìbàdàn ọba àjẹ́ Ìlọrin ọba àjẹ́ Ògbómọ̀ṣọ́ ọba àjẹ́ Haúsá àbọ̀ ọba àjẹ́ Ìgbò ọba àjẹ́ Fúlàní ẹ̀jẹ̀ ti wọnú ẹ̀jẹ̀ o torí wípé bá a bá túra wa á kànra wa o ká mọ̀ rántí wípé bá a bá jọ jẹ́ ọmọ Oòduà a sì jọ jẹ́ ọmọ Ádámọ̀. Bàbá wa Olúyẹdùn ṣé inú gbọ̀ngàn Olúyẹdùn náà la sin Ààrẹ Ọ̀nà Kakanfò Olúyẹdùn sí. bẹ́ẹ̀ ni ilé àgbo rẹ̀ kó tó di pé àdìmọ́lìṣẹ̀ wọ́n mú yín débẹ̀. yàrá àgbo ní títí tí múra nù. tó ẹ̀yin èèyàn bí mo ṣe máa ń sọ ìta àtúnrírí àárí lónìí àárí ibi tí a sin Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ ilẹ̀ Ìbàdàn Olúyẹdùn kọ́ba àléyé wa ní ìgbà tí a fi ogun gba Ìbàdàn lọ́wọ́ àwọn Ẹ̀gbá tí Ìbàdàn tò nílé àwọn Ẹ̀gbá lọ Mọ́yẹ̀ ìlọ́kọ́ jẹ baálẹ̀ sí ilẹ̀ Ìbàdàn àmọ́ ńgbà tí baálẹ̀ Mọ́yẹ̀ tó náà gbìyẹ́ tó lọ gbógun ńlá wá tá a ja ogun Gbanámú Olúyẹdùn ló kó àwọn Ìbàdàn lọ sí ogun Gbanámú tí ó sì wá àtìlẹ́yìn Kúrúnmí baálẹ̀ Ìjàyè ó náà tí ì di Ààrẹ Ọ̀nà Kakanfò ńgbà náà lẹ́yìn ìgbà tí wọ́n ṣẹ́gun tán Olúyẹdùn ìní ọjẹ baálẹ̀ Ìbàdàn àkọ́kọ́ àmọ́ wọn ò fi jẹ baálẹ̀ o wọ́n fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gẹ́gẹ́ bí alágbára àti oyè bàbá rẹ̀ ó sì tó oyè Lákanlẹ̀ ìní ọ̀tún Olúyọ̀lé ìní òsì Adélakùn bámbámbám wọn toyè náà lọ bíi 6 tó ẹ̀yẹ yẹn wá ẹ jẹ́ ká lọ sí ojú orí ká lọ wo ibi tí a sin Olúyẹdùn sí. tó bàbá wa ẹ máa bá àlàyé yín bọ̀ nígbà tí wà níbi tí a wà yìí ibo níbi tá a wà yìí. níbi ilé àgbo rẹ̀ gan-an rè. ibi tí ojú òde gbàgede bí tá a fi ṣe ilé àgbo. tó fi ṣe ilé àgbo. ilé agbára Olúyẹdùn. ilé agbára rẹ̀ wọ́n dẹ̀ ti wo ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá dé bẹ́ẹ̀ tó bá rí nígbà náà àwọn ewé ńlá tí èèyàn lò tí èèyàn mọ̀ wípé ewé yìí èsèwé lásán. ó tún wù nínú yàrá. ó wù nínú yàrá wọn. àwọn alágbára ń bẹ nígbà àjọ. kòkó agbó yẹn sì tún wà ń bẹ. pẹ̀lú ìdà tó bá jẹ́ wípé yóò jáde báyìí tó bá kí ìdà yẹn sínú àgbo ẹni ó bá kàn kó máa ṣọ́ra ẹni kò tí ẹ̀ lè lálù ni àbí kọ́ mọ́ kàn. tó ọ̀gẹ́gẹ́ bó wà ní ojú orí Olúyẹdùn wà láàrin bàbá wa. ẹgbẹ́ bíi tí ilé àgbo ń wà gan-an ẹgbẹ́ rẹ̀ gan báyìí. tó gẹ́gẹ́ bí tán bàbá wa sọ fún wa àárín yìí náà ni a sin Olúyẹdùn sí a rí i pé ọjọ́ náà ti pẹ́ gẹ́gẹ́ bí tèmi máa ń sọ tí mo fẹ́ ká máa mọ̀ tí mo fẹ́ fi kọ́ hàn wá ni wípé bóò ni orí pa àwọn akọni wa bóò ni ò ṣe ní parẹ́ tá a bá wò ó a rí i pé torí pé àwọn ọmọ Olúyẹdùn mùsùlùmí ni wọ́n lóòótọ́ ni àní kíkà bọ ojú orí o ṣùgbọ́n a gbọ́dọ̀ máa ṣe ìrántí àwọn ẹni wa torí wípé ẹni tá a pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn àkọ́kọ́ àwọn èèyàn ọmọ látọ̀sà làwọn èèyàn pè láàrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ Olúyẹdùn ni o ọ̀rọ̀ sì pọ̀ lórí ẹ̀yìn sì sọ ìdí tó gbé gbogbo àwọn alágbára Ìbàdàn fi panu pọ̀ pé Olúyẹdùn ìwọ ló tó jẹ Kakanfò síbàdàn ọ̀rọ̀ pọ̀ lórí èyún ìdí ni o mo máa ń pè fún ìjọba o àtàwa tó lọ ń bẹ́gi ọ̀là fún ojúṣe wa táwa náà bá wò ó gbogbo nǹkan tí àwọn òyìnbó máa ń pọ́nlé tí wọ́n máa ń sọ níbi ìgbafẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò tiẹ̀ mọ̀ yí pé ilé Olúyẹdùn ilé ńlá ni ẹ jẹ́ káwa náà ó dìde bàbá wa ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Olúyẹdùn nígbà tẹ́ wà nínú iṣẹ́ ológun tó pé ẹ̀jẹ̀ ṣé bóò ló ṣe rí lára yín tẹ́ gbá ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò níyí bàbá ńlá yín méjì ló jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin kan náà ọmọ Ààrẹ Àfọ̀njá bàbá pè é láfọ̀njá pè é ní Olúyẹdùn déédéé ló ṣe. kódà inú mi ìbádùn fún gbogbo àwọn tó bá ń gbọ́ ohùn mi lẹ́nu tẹ́ ẹ bá gbọ́ 3 Marine Commando àwa tá a kọ́kọ́ dé tá a lọ gba ìlú Òwèrì náà rè nítorí pé àwa kan gba ojú títì
àwa kan gba ọ̀nà inú igbó that is Umalelu tẹ́ ẹ bá gbọ́ Umalelu sector nígbà náà apá 1 apá 2 apá 3 apá 6 àbá méje ni ó sì ṣòro wọ̀ tá a bá gba apá 1 lẹ́nìí tá a gba apá 2 lẹ́nìí tá a bá èdè nígbà bá èdè kan ní wọ́n Biafra ò lè wà padà ní tá a ní lè wọ ìlú ṣùgbọ́n nígbà tó lọ́ọ́ máa ṣe àgbàtà wọ́ o lẹ́yìn ìgbà tí Adékúnlé kúrò ń bẹ̀ àwọn apàǹsẹ̀mì bíi tí ogun parí sí bá wa nìyẹn nígbà tí wọ́n lọ fún the last kí ni wọ́n ń pè conference tí wọ́n lọ tí àbúrò ní Gowon tó lọ dídé tí ó dé tí wọ́n ní wọn gbà pé Nigeria will become one bá a ṣe bẹ̀rẹ̀ operation náà nìyẹn tó fi wá jẹ́ gbogbo. tó ẹ ṣé bàbá wa bàbá wa ẹ bá wa dá ọkọ yín náà fáwọn ará ilé tí wọ́n ń wò wá. tó bàbá wa ẹ bá wa dá ọkọ yín fún àwọn ará ilé tó wà tó lẹ́mìí mọ̀ yín dáadáa lára àwọn alátìlẹyìn olùkọ́ àgbà nílùú Ìbàdàn tó pé tá a bá ní ìdí ìrànlọ́wọ́ wọn abọ́yá nípa ìtàn kan ní o ojú ẹsẹ̀ ni wọ́n sì dìde ẹ bá wa dá ọkọ yín fáwọn tó ń wò wá. èmi ni orúkọ tèmi ni Babátúndé Bello ọmọ Olúyẹdùn JP Judge of the Peace. tó tẹ́ bá ń béèrè kí ni akitiyan yín àbí ìlàkàkà yín lórí bó ni ògo ilé Olúyẹdùn yóò tó ṣe pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí Ọlọ́run bá dé nílùú Ìbàdàn bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn yìí a ti gbé ìgbìmọ̀ láti gba owó jọ fún fíìmù Ààrẹ Olúyẹdùn. ẹ bẹ́ẹ̀ ṣe sinimá fún Olúyẹdùn. a bẹ́ẹ̀ ṣe sinimá táǹkù pẹ̀lú Èjì Báṣọ̀run táǹkù lọ́wọ́ báyìí. gbogbo ìlú Ìbàdàn ìnáfẹ́ òta ní ẹni náà mo fún yín láǹfààní ẹ jẹ́ ká yọ ọmọ. ẹni tí ó bá gbé dání ni Èjì Báṣọ̀run. Èjì Báṣọ̀run ọmọ lè gba Olúyọ̀lé náà nínú. a kàn sáwọn náà àwọn náà ṣàlàyé torí pé gbogbo àná láàfẹ́ wò tí sinimá yìí ọba jáde ńlá ti gbọ́ òun o sinimá Olúyẹdùn wọn ní ó jáde ẹ̀rí òjò ti bẹ̀rẹ̀ ìkẹ́ni bàbá wa ẹ̀ bá wa dárúkọ yín fún àwọn tó ń wò wá. èmi ni Alhaji Moshood Adégbìndín Sayidina Balógun Olúyẹdùn. tó ẹ ṣe pọ̀ JP ẹ bá wa fi òǹkẹ̀rọ yín fáwọn èèyàn tí ó bá fẹ́ pè wá láti mọ̀ nípa Olúyẹdùn. nọ́mbà mi ni 08088133607. ẹ tún bá wa pè lẹ́ẹ̀kan sí. 88 adẹ̀rọ̀gbọ̀ àwọn ọmọ Ìbàdàn kẹ́ bá gbárùkù ti sinimá Olúyẹdùn anídìrànlọ́wọ́ yín. tó ẹ ṣe pọ̀ o títí ìgbà tá a tún máa pàdé mo máa ń sọ ẹnikẹ́ni tó bá fẹ́ pè mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé bóyá fún iṣẹ́ ìwádìí ni o àbí láti ran ìwádìí ìjìnlẹ̀ lórí lílọ bíbọ̀ bó o ní ìtàn wa àtàṣà wa ò ṣe ní parẹ́ òkè lọ́dà fi lè pè mí ní 0x032855888 ẹ bá sì fẹ́ máa gba ìtàn lórí WhatsApp òǹkà lọ́dà fi máa gba àwọn ọ́díò ìtàn tá a ti sọ káàkiri èyí náà ni 08023687432 títí ìgbà míì tá a tún máa pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ló ń kí wa lórúkọ gbogbo ẹbí Olúyẹdùn yìí pé ire o.